Ikú tó pàgbé tòun taró, ikú tó palúkò tóun tó sùn ló m'Ògúnmuyiwa lọ Mósìsì ó di gbére. Ikú tó pàgbé tòun taró, ikú tó palúkò tóun tó sùn ló m'Ògúnmuyiwa lọ Mósìsì ó di gbére. Ikú pàgbé bẹ́ẹ̀ ni ò lè dárò, ikú palúkò bẹ́ẹ̀ ni ò lè kó sùn. Ikú pa lékelèké, ọ̀pá lékelèké bẹ́ẹ̀ ni kọ̀rántí ẹ̀ fún ó di gbére. Abiyamọ rere lọ, bí kú bá pẹ̀ ní ẹni dandan ni kó dùnni. Bí kú bá ti pèèyàn èèyàn dandan ni kó dùnni dọ́kandọ́kan. Bàbá wa lọ, bàbá wa mọ̀ lọ, Ògúnmuyiwa Mósìsì Ọlálérè Akànní mi ó tún di gbére. Òní 27 oṣù kejì ọdún 2025 òní bàbá wa pòṣù mẹ́fà tó dágbére fáyé. Ó dágbére fáyé òṣì òun ẹ̀ṣẹ̀ yìí ó ló tún di gbére. Ó lọ sùn láyà olùgbàlà níbi tí péyà ò ní sí mọ́. Gbogbo ọmọ ṣe léde lẹ́yìn rẹ̀ wọ́n ní bàbá rere máa gbọ́hùn sọ̀run re. Àánú Olúwa pọ́n ṣe léde lẹ́yìn rẹ̀ ó ní bàbá mi olódì bẹ́ẹ̀ ni bá ń jọ ni. Fúnkẹ́ Olúwabùnmi olódì ìbéèyàn bá jọyàn. Victoria olódàrinà kó tún dojú àlá o. Tìmílẹ́yìn ní tó ń bá padà wáyé. Bàbá òun ni wàá tún mọ̀ ṣe pàbíàmọ rere má sùn láyà olùgbàlà o. Bàbá mi Ògúnmuyiwa Mósìsì Ọlálérè mi Akànní, olùdásílẹ̀ CAC Òkè Olúwa Dámiláre. Gbogbo ọmọ ìjọ CAC Òkè Olúwa Dámiláre wọ́n ṣe léde lẹ́yìn rẹ̀. Wọ́n lólùṣọ́ àgùntàn rere mọ́ sinmi láyà Jésù olùgbàlà ó di gbére o bàbá rere. Ọkọ Mary mi, ọkọ Mary Bíjọ́lá, aya rẹ̀ náà ń ṣe léde lẹ́yìn rẹ̀. Ó ń ṣe léde lẹ́yìn rẹ̀ ó lọ́kọ bí bàbá ó di gbére. Ó lọ́kọ bí ẹ̀gbọ́n, ọkọ bí ọ̀rẹ́, ọkọ bí àbúrò oní tó ń bá padà wáyé. Pé wọ́n ní wàá tún jọ́kọ̀ òun ó di gbére. Bí kú bá fẹ́ gbowó àbá fún kú lówó. Bí kú bá fẹ́ gbòbí àbá fún kú lóbí. Bí kú bá fẹ́ gbàṣọ àbáraṣọ fún. Bó ṣe mọ́tò ló fẹ́ rà ní àbá fún ní mọ́tò. Ẹ ṣàjẹ́ mọ̀ pé gbogbo wa la dágbádá kú láyé. Gbogbo wa la jẹ gbèsè dẹ́dẹ́gbò orí gbogbo lé gbogbo mọ́tò gbogbo aya gbogbo epo gbogbo yè. Ọjọ́ tí kú bá pòjú àwẹ̀ dádé o láyé àgbà gbogbo ọ̀rọ̀ lọ́wọ́ ẹni. Tá báńkì ní káàbọ̀ lálédè ọ̀run ìwà ló lè jẹ́ ta mú bọ́ lájò gbogbo wa pátá. Gbogbo wa la jẹ gbèsè rẹ̀ kọjọ jìnnà síra wọn ló ṣe kókó. Kágbélé ayé ṣe rere bí bàbá mi Ògúnmuyiwa Mósìsì Ọlálérè mi Akànní. Ó gbélé ayé ṣe rere làwọn ọmọ fi ń ṣe léde lẹ́yìn rẹ̀. Ó tún ti pòṣù mẹ́fà náà nù lónìí 27 of July 2025. Ó tún ti pòṣù mẹ́fà náà nù tí bàbá wa lọ. Gbogbo ẹbí Akínwálé àtògúnmúyìwá pátá wọ́n ṣe léde lẹ́yìn rẹ̀. Ọmọ Modakeke Akóráyè, ọmọ ogun tẹ̀lúdó, ọmọ akíkanjú lójú ogun, ọmọ arógun mọ́sá, ọmọ ogun ṣòwàpọ̀ ní Modakeke lè máa gbọ́rùn sọ̀rún re. Ọmọ ẹ̀yà àkọ́tí fọ̀hún bí èèyàn, ọmọ gbàgbà tí gbára lé gbára ọ̀nà, ọmọ omi fẹ̀rẹ̀ tí gbàgbára lọ́wọ́ àṣebí. Ọmọ ẹ̀yẹ gbémi náà délé, ọmọ àfẹ̀dẹ̀jìnlẹ̀ bẹ́yẹ sọ̀rọ̀ nínú oko, ọmọ àfẹ̀dẹ̀jìnlẹ̀ bẹ́yẹ sọ̀rọ̀ nínú ìgbẹ́. Báwo bá méjì akọ nínú ilé bàbá rẹ̀ bí àbò lárí. Ọmọ àtòfin ìjà gbòde bíjà ó bá sí mọ́. Máa lọ tẹ̀lú Dákẹ́kẹ́ dó. Ṣé bẹ́yẹ ló fún bàbá yín lórúkọ? Akíkanjú ni bàbá yín ṣe. Jagunjagun nílé, jagunjagun lóko. Ogun ò ní gbóná títí. Kọ́ máa kóra yọ padà sílé nínú ilé bàbá tó bí ọlọ́mọ ni. Bàbá yín gangan ní kẹ́yìn ogun. Sáàbà Daniel fún nínú ilé bàbá rẹ̀ torí Modakeke ló ti wá. Ó di gbére o gbogbo ọmọ pátá ló ní kí n máa ṣe léde lẹ́yìn rẹ̀. Látòrí Àánú Olúwapọ̀ tó fi dórí Fúnkẹ́ Olúwabùnmi tó fi dórí Victoria òun Tìmílẹ́yìn. Wọ́n ló di gbére bàbá rere tó rèlé lọ́jọ́ sí. Aya rẹ̀ Mary Bíjọ́lá ó náà ṣe léde lẹ́yìn rẹ̀. Ó lè kúrò lọ́kàn wa òkú olówó àṣefógún ọdún. Òkú tòsí àṣefọ́gbọ̀n oṣù òkú ọlọ́mọ àṣeṣetúnṣe ni. Dídùn nírántí rẹ̀ toró ojó lódòdó nígbà tó wà láyé. Má sinmi láyà olùgbàlà bàbá mi Ògúnmuyiwa Mósìsì Ọlálérè mi Akànní ó jí gbére o.
bí ẹ léèrè pé ta ló kéwì kẹ́yìn fún ọjọ́ mọ́ yé wọn àmọ́ ó lè mí jẹ́ ìwọ ni mi o olódò ọba ọmọ atẹ́nigbọ̀rẹ́ èmi nìkan lọmọ ológun dúdú tí fẹ̀nú kọrin.